وعلى أهله وأصحابه وسلم. mo kí bàbá wa tí mo wà níwájú wọn yìí níbi a bá ti rírú àwọn bàbá wa ṣíbi máa mú gbogbo sùúrù lérè báwọn àáfàá wa bá rí wọn wọ́n kúnlẹ̀ ni Allah. bá àáfàá mi bá rí bàbá wa nísìnyí wọ́n kúnlẹ̀ wọ́n dáwọ́ wọn tẹ̀lẹ̀. ẹni tá a fẹ́yàn rí tí ń àfẹ́yàn kúnlẹ̀ lèmi ọmọ tí ń kó bá tẹ ni ó wà pé mo wá sí lọ́dọ̀ wọn. àwọn ọ̀dọ́ ṣítà tèmi náà jẹ́ kan nù wọn àwọn ọmọ ṣítà ọlọ́wọ̀n nífẹ̀ẹ́ lómi ṣe yín. Amina. ọlọ́wọ̀n jẹ́ mi yín ọmọ gùn dáadáa. Amina. gbogbo bẹ́ẹ̀ mi yín bá ti gùn tó ọlọ́wọ̀n ní jẹ́ ọ̀rọ̀ àwọn àlàáfíà. Amina. ọlá Qur'anul azim. Allahumma amin. mo wá kí àfáwà ti ń darí àfáwà yé ìṣẹ́mùsì àwọn ìṣẹ́mùsì ọlọ́wọ̀n ní dójú tì yín. Amina. ọlá gbogbo ẹni tọ́lọ́hún fẹ́ ramadana tiẹ̀ lọ́wọ́ báyìí. Amina. torí gbogbo ramadana kéèyàn fi bẹ lọ́wọ́ àfá. ọlọ́run wọlé àwọn ramadana tọ́lọ́hún fẹ́ lọ́wọ́ ọlọ́run ní jẹ́ ṣubú. Amina. inú mi dùn púpọ̀ ẹ jókòó lẹ̀ dáadáa. mo kí gbogbo àwọn ìyá wa abiyamọ ìyá Buhari ń bẹ ní baba Buhari ń bẹ ní baba ẹ kí baba àwọn kan mọ̀ pé dáàdì mi ni ẹ kí baba dáàdì mi nu ẹlẹ́mọ̀ọ́rọ̀ ẹ jókòó dáadáa. gbogbo ọ̀dọ́ ṣítà mo kí yín púpọ̀ gbogbo àwọn àfa ń bẹ ń jókòó ní mo kí àwọn àlùfáà dáadáa gbígbàdúrà tọ́lọ́hún gbé sọ́dọ̀ àwọn àfa ọlọ́hún ò ní kakú. gbogbo àwa tá a wá gbọ́ pé wọ́n ní Buhari Musa ní bọ̀ tẹ̀ ẹ wá ọlọ́musa nífẹ̀ẹ́ yín náà. Amina. mo bá yín bẹ̀ ọlọ́run ẹ ní tí máa pe ọlọ́run tí ó fi máa da yín lóhùn. Amina. ọlá àwọn tó bí bàbá wa ṣífì máa mú gbogbo sùúrù lérè. Allahumma amin. gbogbo àwọn ìyá wa abiyamọ iṣu ọmọ yín bá jiná dákun ọlọ́mọdé nǹkan kan sí yín lẹ́nu. Amina. ọlá Qur'anul azim. Allahumma amin. àwọn ọ̀dọ́ ṣítà wọ́n ní táwọn fẹ́ ká sọ ọ̀rọ̀ nípa pension. níbi ẹ lọ náwó rí nǹkan ga ń bẹ̀. níbo la fẹ́ náwó sí Nàìjíríà bá a bá yọlé àwọn àáfàá kú o bá a bá ti múlé àwọn àáfàá àwọn ẹni Ọlọ́run tá a yọlé wọn kú o báyìí lórí ilẹ̀ ẹlẹ̀ Nàìjíríà a sọ àwọn other country àmọ́ ní orílẹ̀-èdè tiwa yìí mo fẹ́ wo bolo Ọlọ́run ò ní ṣe kéèsì wọn tí wọn ò ní jẹ ìyà wájú Ọlọ́run jọ kíámà lórílẹ̀-èdè Nàìjíríà. rélùwéè tá à ń wọ̀ bó ti wù wá yìí tó wá fẹ́ di ntọ́ wọ́n yìí àwọn bàbá kan ni wọ́n ṣe wàhálà ni wọ́n ń ṣiṣẹ́ lójú rélùwéè fa kí ni Nàìjíríà fi compensate wọn wọ́n ṣe wàhálà kú ni wọ́n sì lò wọ́n àhárí eyín fi tán lẹ́nu àwọn bàbá tí ń ṣiṣẹ́ mi rélùwéè ni ẹ̀yin ọ̀dọ́ ṣítà ẹ̀ wá ń sọ̀rọ̀ nípa pension kí ni wọ́n rí kí ni àwọn bàbá yìí rí kí ni Nàìjíríà fi san wọ́n lẹ́san. ẹ̀yin ọ̀dọ́ ṣítà ọyẹ àwọn ọ̀rọ̀ kan ń bẹ bá a bá fẹ́ sọ kéèyàn kàn tún pàtì kọ́ mọ́ sọ mọ́ inú ẹ̀ lọ́rọ̀ pension tẹ́ lọ mẹ́nu báyìí wà lérí ìlà ẹlòmíì kú sí èlò ní ọgbà 500 péré ní ọgbà eré ìlà ló sì kú sí ó dúdúdúdúdúdú ńlọlẹ̀ ńbẹ̀ àtàtà kì í mú ẹlòmíì lérí pé ó fẹ́ gba 1000 pension àtàkì sì mú ńbẹ̀ náà ló kú sí lórí 1000. àwọn kan sì ń wá ń bẹ ní government house they are doing nothing wọ́n sì ń fi bárò wọ́n sì fi ń kó owó wọ́n tún wá ń tì àtún wá ń kí wọn pé ẹ̀ka àbọ̀sà ẹ̀tún kó tò ní dé wọ́n sì ń kó wọlé lọ.
ẹnjọ wọn sì ń bọ̀ lérí oyè yìí gbogbo wa la fọ́ndà títì là ń gbé yes àwọn wọn lè ṣe àwọn wọn lè gbé àwọn ni wọ́n lè rù ẹ dákun àti gbígbé tí wọ́n gbé àtúrù tí wọ́n rù òṣìṣẹ́ wo lọ báláǹsì láyé lónìí ẹni ọbọ̀ ọ̀tà kọ sọ èmi o òṣìṣẹ́ ministry of kíní ni mí mo báláǹsì kọ sọ ká gbọ́ orílẹ̀-èdè náà la sì wà yìí níbẹ̀ làwọn ti tún lura wọn pa àwọn ọ̀sẹ̀lẹ̀ kejì àwọn ọ̀sẹ̀lẹ̀ kẹta àwọn Ọ̀yọ́ ń fa àwọn ọ̀sẹ̀lẹ̀ kejì ìlú mi náà ń fa àwọn ọ̀sẹ̀lẹ̀ kejì president mi tó sọ Nàìjíríà sí hòhò òun náà tó lóun tó ń padà bọ̀ lórílẹ̀‐èdè Nàìjíríà kan yìí president ó sọ Nàìjíríà sí hòhò ọba aṣọ lára Nàìjíríà ọ̀ka kúò oníkẹ́ẹ̀dì Nàìjíríà ó tún wá lọ ń padà bọ̀ tòun ti bẹ́ẹ̀ náà àtúwárí nu ọmọ Nàìjíríà tó ní yes kọ́ máa bọ̀ òun ló lè ṣe níbo la wá ń lọ àgbàlagbà ní tọ̀ níbo la wá ń lọ èmi a máa kọ nìkan pé ntọ́ sẹ́kù òun làdúrà àfa ẹ̀dá kí ló kọ àfa ọ̀rẹ́ mi dáadáa àfa wa Shamsuddin èmi a máa wá kọ nìkan pé Ọlọ́run Nàìjíríà dọwọ́ rẹ̀. Ad'ul mujiba. Bọ́sìn kí n mọ rí ọ̀dà báyìí. Ilahi ayudi malana. Bil khayri dunya wa dina ala Nigeria. Afáwa Shamsuddin ní Sita. Ìlú tí ìyá rọ̀ lọ́rùn Nàìjíríà ni. Alfawa Shamsuddin ní Sita afádàdà ìlú tí kásùnkún ó sì dẹ̀rín mọ́ wọn lọ́wọ́ lẹ́kún gidi Nàìjíríà ni. Erílẹ̀-èdè tí ń jìyà tí ń sì ń rẹ́rìn bí orin Aníkúlápó nígbà Aníkúlápó kọ́kè ìdorin ó yẹ ṣẹ̀wá ń ṣiṣẹ́ nísìnyí. Kí wọ́n mọ̀ wá pé wọn ò kí àwọn ń gbà táwọn dé. Ad'ul mujiba. Ad'ul mujiba ilahi ayudi malana. Oya ìtakùrẹ̀. Bil khayri dunya wa dina ala Nigeria. Ọ̀rọ̀ Nàìjíríà ó ti kú òní tá a máa sọ̀tàn Musa èwo lọ́kàn mi ń bẹ̀ Musa wá ó sì jíṣẹ́. Ó kọ̀ ya Musa kíni jẹ́ kíni wá kí. Aliburaki ní Ibrahim gùn ńlá Nabi gùn àti ké wọn kọ́ ni a sì ké. Àmọ́ àrùn tí ń ṣe wá lórílẹ̀‐èdè yìí àwọn bàbá kan ṣiṣẹ́ fún nǹkan bí 50 àwọn bàbá tá a wí they work for this Nigeria wọ́n ṣiṣẹ́ nínú Nigeria yìí fún Louis for complete 70 years or more than that. Wọ́n jìyà kú ni bàbá wa kan bẹ́ Mùsí railway ni wọ́n ti ṣiṣẹ́ wọ́n gbókú ni Nàìjíríà sì ń wò wọ́n rìn débi pé wọ́n ń ṣe báyìí wọ́n tún lọ bí iṣẹ́ bẹ́ẹ̀ ẹ̀yin Sita aládàlú ni aládàlú ẹlẹ́kẹ̀ ègbú nínú àwọn tó bú mi ni aládàlú ẹlẹ́kẹ̀ ègbú lọ́jọ́ kọ́ ọ sọ̀rọ̀ báwọn Sita ní ìyẹn lónìí ní tí mo ṣe tó fi bú mi gan ọ sọ lórí stéèjì yìí lónìí. Ad'ul mujiba ilahi ayudi malana. Bil khayri dunya wa dina ala Nigeria. Nígbà wọn bú mi tán mọ́lágogo èèwọ̀ ìwọ́dà ó ṣe déédéé gbogbo wọn máa fún wọn lésì. Ad'ul mujiba ilahi ayudi malana. Nígbà ń gbá wọn kásẹ̀tì kan láwọn àgbà tó ti lọ èsì lẹ́ǹkìlẹ̀ ń ra kásẹ̀tì eríṣiríṣi èmi náà wá ní èmi ò ní dá yín lóhùn o mo jù yín lọ ẹ ní fi mí sàtẹ̀gùn àmọ́ mọ́lẹ́ni ó ṣe déédéé yín agogo ìwọ̀ Buhari 2 máa dá wọn lóhùn lòun bá ń dá wọn lóhùn ní wọn á fún wọn lésì lẹ́yọ kọ̀ọ̀kan gbogbo ẹ̀ náà lọ́wọ́ á dá wáyé
Àbá Ṣàmùsùdíìnì àṣẹjọ́ náà tí wọ́n ń bú wa tí kẹ́sẹ̀ tí ń jáde táwọn èèyàn ń lọ ọ̀rà lóṣòdì ràyìnràyìn àṣẹ wọ́n ń fa jílẹ̀ sọ̀rọ̀ ni àṣẹ wọ́n tún ń kówó lé mi ni mo wá dàgún mu òwò. Ad'ul mujiba ẹ̀yin síta ilahi ayudi malana. ẹ jẹ Nàìjíríà fa ẹ̀yin ọlọ́lá ẹ sì jẹ tán Nàìjíríà jẹ tán. Ad'ul mujiba ẹ̀yin olówó ẹ jẹ Nàìjíríà ẹ jẹ tán ntọ́ba kunlé àwọn táwọn ọmọ yín ó dé bá. Ad'ul mujiba ẹ̀yin ọba ìlú ẹ mú Nàìjíríà ẹ fọ́ ó funfun sáká ntọ́ba kunlé tẹ́ tún fọ́ afẹ́ máa wò. Ad'ul mujiba ẹ̀yin òṣèlú wa ẹ wo bẹ́ẹ̀ ti ṣe Nàìjíríà ṣé bẹ́ẹ̀ ti bá ní. àwọn tàfábàlẹ̀ wà ṣé bí wọ́n ti ṣe ní kálukú làwọn tàfábàlẹ̀ wà ń sanwó ṣẹ́ wọn fún ńgbà wọn ń bẹ tí wọ́n ń ṣèjọba tiwọn lọ́wọ́. ìjọba dérí àwọn èèyàn wa wọ́n tọwọ́ bọ gbogbo ẹ̀ owó wọ́n ń kówó lọ lú àwọn míì àwọn tó ń fi ń túlù wọn sí. bẹ́ẹ̀ bá ṣe sí àmàánú oṣù mẹ́ta péré ńlọ kò yí lọ rà lẹ́nu kò ní kọ yóò rà ni. nínú àwọn tó yẹ ká máa ṣàánú jù lórílẹ̀‐èdè yìí ẹ̀yin sí tàbí ọ̀rọ̀ tẹ́ dálẹ̀ yìí ọmọ ẹ̀ á sì lọ lọ. nínú àwọn tó yẹ ká máa ṣàánú jù láyé lórílẹ̀‐èdè yìí ọlọ́pàá jẹ́ kan ẹ̀ wo ọlọ́pàá ni àwọn ẹlẹ́kọ̀ọ́dà ṣe títì ẹ wá lọ wo ọlọ́pàá tẹ́ ẹ bá lọ́lọ́pàá mẹ́fà ẹ wo bàtẹ́ ẹsẹ̀ wọn wàláì kò sí ìtóníbàtọ̀ ọlọ́pàá ẹ wo Nàìjíríà ẹ wo bí Nàìjíríà ba ayé jẹ́ dé àwọn ọlọ́lá Nàìjíríà ẹ wo bí ẹ bàjẹ́ dé ẹ̀yin gọ́fúnà pátápátá àgbé àfi tìbí báyìí ẹ bàjẹ́ yányán chairman local government àgbé àfi tìbí báyìí gbogbo yányán ẹ kàwọ́ lérí ẹ sunkún kẹtòrò jọ wájú ọlọ́run jọ kíyàmá. Ad'ul mujiba ilahi ayudi malana. ìtàkùrẹ́ Na'am. iléèwé àwọn ọmọ yín ẹ wo bí wọ́n ń lọ ẹ wo bí àwa ń lọ ẹ wo bí àwọn ọmọ tí wọ́n ń lọ omi ò ní bọ́tìnì ẹyọ kan báyìí lọ́mọ òun dè lórí láyìn ọ́ àfitàn mú kejì láyè headmaster wa ń pè yes yes sir. bọ́bá sì wọ ọlọ́run ẹni tí ò ní bọ́tìnì a sì darí ayé bọ́bá yá yóò sì máa darí ayé. Rájí Fásọlá kọ̀lọ̀ nọ́sírì iléèwé we are ase pimpin wine ní Fásọlá lọ. Ad'ul mujiba ilahi ayudi malana. Bila khairi dunya wa dina ala Nigeria. ìyá jẹ́ ọmọ Nàìjíríà alọ́ọ̀lú èbó àbá Ṣàmùsùdíìnì ní síta àwọn tó dá tọ́pìkì yìí kílẹ̀ lọ́ọ́ dálẹ̀ yìí àwọn ọmọ wa ń bẹ́ ń lu èbó kí ló dé ẹ̀yin tẹ́ gbé Nàìjíríà dání ẹ̀ sì ronú àti sùn ẹ bàjẹ́ bó ti jẹ́lẹ̀ ọlọ́ra náà ẹ dàrú àwọn ọmọ wa ń bẹ ẹlòmíín wá ń sun poultry ní London poultry adìẹ bẹ́ẹ̀ ẹlòmíín sùn omi ń wọ́ ke àbí ń fa ke sí ni omi ń wọ́ ọlọ́pàdé ẹ̀wọ̀n omi ń wọ́ ke ọ̀pàdé ikú látàrí kíni rí erílẹ̀-èdè yín ọ̀fararọ Nàìjíríà àwọn tó sì tún ṣiṣẹ́ lérí ìlà ni wọ́n kú sí lérí ìlà yìí wọ́n gba pension ẹ̀ ń jẹ́ gba 1000 bẹ́ẹ̀ bá dá àwọn ìlú tó dá àwọn advanced country afa Ṣàmùsùdíìnì àwọn ìlú tó lọ ń fa àlùbáríkà sí àwọn tó ṣiṣẹ́ fún nǹkan bíi 60 ọdún ni wọ́n mọ̀ wá wọ́n ti fún wọn ní káàdì kan wọ́n wọnú store àbí nu supermarket wọ́n ra gbogbo ohun tí wọ́n fẹ́ rà wọ́n bá ti fi káàdì wọn hàn yín báyìí ọ̀tán gọ́ọ̀mẹ̀ntì ní ọ̀sánwó torí wọ́n ti ṣe wàhálà fún ìlú èwo lẹ rí Nàìjíríà tó wá rí bẹ́ẹ̀ gbogbo àwọn bàbá wa tí wọ́n ṣe rélùwé wọ́n kú tá ẹ̀ fún wọn ní nǹkan kan ilẹ̀ Nàìjíríà àwọn bàbá wa tí wọ́n ṣe tẹlifóònù okùn tẹlifóònù tẹ̀ ń wo ni àwọn bàbá kan ní ń fa káàkiri kó tó kan lágbèéká yìí inú gbó ejò san ẹlòmíì jẹ ibẹ̀ ló kú sí lórí kí Nàìjíríà ó lè máa gbádùn system tí wọ́n fẹ́ lò ǹjẹ́ fún wọn pension kankan ìlú Nàìjíríà
àwọn ọmọ wa wọn awẹ òkú nílùú òyìnbó òkú òyìnbó bó ti le tó àmọ́gbàtà àròwó orílẹ̀-èdè wa ìyà ń jẹ wá bókù ti ṣètò òkú òyìnbó òkú tiwa tó dáa ju òkú òyìnbó lọ àwọn òkú bóde ni gangan àwọn ọmọ wa wọn á sì dì í mọ́ tó ní kí wọ́n lè rówó. àdìrún mujiba ilahiya yudi malana. bàbá tún wá ọlọ́run èmi ò wá yín mọ́ o. bila khairi dunya wa dina ala Nigeria. ẹ̀yin ọmọ ìyá wa ní síta bíi lẹ́kọ̀ọ́ èmi ti wá bí ọlọ́run sẹ́lù yìí bàbá yìí pé bàbá tún wá wọ́n máa wí bẹ̀ pé bàbá tún wá bàbá yìí ìmọ̀ bọ́yá tún wá bàbá tún wá mo ti bí ọlọ́run má dá mi sí Nàìjíríà yìí dùmí sí Saudi àbá Amẹ́ríkà bí wọ́n ti ń lọ lábẹ́ ilẹ̀ẹ́lẹ̀ tí wọ́n rìnrìn bíi ìrìnjọ́ mẹ́rin lábẹ́ ilẹ̀ẹ́lẹ̀ tí wọ́n ní wo sánmọ̀ inú àwọn tó jẹ ìyà lórílẹ̀‐èdè Nàìjíríà ni Buhari wà Buhari ń gbà wọ́n lọ kí lọ wọ́ọ̀tì kí n Buhari tiẹ̀ wọ́ọ̀tì former president wa nu o tóun àti dí àgbọ̀njọ́ rúlu wa kí n lè wọ́ọ̀tì Buhari 504 kan ó kọkọ̀ yìí títún jẹ́rí Range Rover tijọ́hún ẹyọ kan Mercedes ẹyọ kan ó tún kú mọ́tò kan tó 505 nítorí wọ́n bá ti Buhari níláyé nù. ẹ wá àwọn Babangida ẹ wò bí wọ́n bá dé ẹ wò táwọn Babangida ní owó wa náà ni Abubakar Abdulsalam òun ṣe tán ìyá ń túbà fọlọ́n bóyá bọ́ọ̀lọ́n bá gbà torí mi rò pé yẹn lè fìyà jẹ orílẹ̀-èdè Nàìjíríà wa mẹ̀kúnnù lájókòó yìí kọ́ a máa lọ ṣe ẹ wá lọ jọyìn ẹ̀sìn tòkòtò rẹ wá ń débi eégún sọlọ́n wá jẹ́ àgọ́ ni ọwọ́ asọ̀rùn mọ́lẹ̀ wáìtì ọjà lọ ọkùnrin dúdú toró jìyà lọ́dọ̀ Ọlọ́run ẹ wò ìyà tí wọ́n fi jẹ wá bọ́bá wù mí máa gbé búléèdì máa sì bo kú ò Ọlọ́run ó sọ pé ń wọ náà bó sì wù mí sòkòtò mi máa tẹ̀ mọ́lẹ̀ ń bá wù mí kí n fi tẹ̀gbẹ́ ebí mi lọ́lọ́run ò ní gbàrún mi ẹ fi mi àtọ́lọ́run lẹ̀. ìtọ́kàn Nàìjíríà ẹ̀yà àfa òun ni ẹ̀jẹ̀ aràn ẹ̀wòyà ti ń jẹ̀yàn ni. à ń sẹlọ́n lára wọn míì tá a mọ̀ pé à ń sẹlọ́n lára wọn à ń ráwọn olè ọ̀ríjìnà olè Nàìjíríà olè wọn ò lè àtáàkì wọn àwa ń lọ mọ àwọn ọmọ tí ń tú táyà èyàn wá yọ ansẹ̀tì àwọn ọlọ́kàá wa múra kan you go to MTD you go to police station ansẹ̀tì lọ́yọ̀ ọba tó yẹ kẹ́kàn gba létí kí n má ṣe irú ẹ̀ mọ́ lásán kẹ́sì kọ́ máa lọ rẹ̀. àkàn bẹ ní gọ́ọ̀mẹ̀ntì house wọn àárọ̀ owó àkàn bẹ ní Ministry of Finance wọn àjíwó kó àwọn kan gba contract wọn ò ní ṣiṣẹ́ wọn sì dá return padà iṣẹ́ tá a gbé fún ọ yìí 300 million 100 million ni o kó sákàǹtì mi 2 nù ní ìjọba rí bá dé owó Nàìjíríà àmú wọn àwọn olè nu bá tẹ̀ tó gbẹ̀bọ̀n fún ẹ̀ mú wọn ẹ̀ wá lọ mẹ́ntọ́ gbáǹsẹ̀ẹ̀tì ọlọ́pàá wa múra kankan ẹ̀yin síta bẹ́ẹ̀ ẹ̀yin ọ̀dọ́ síta tẹ́ ẹ dá ìjókòó yìí lẹ̀ Ọlọ́run ò ní jẹ́ ní fi òsì lu ayé o. àmín. bàbá wa ní tẹ́ ẹ parẹ́ púpọ̀ ládùúgbò yìí wọ́n lọ pọ̀ láwọn nǹkan tí ò da ẹ wá ṣe gbọ́ ẹ̀ tẹ́ ẹ̀ ń kọrí sí múra ẹ kó wa mẹ́tán ẹ̀yin aláṣẹ wa ẹ̀ à ń kó yẹn bí ọgbọ̀n lọ Mọ́kà tẹ́ ẹ lè tán Ọlọ́run ni Ọlọ́run ò ṣe tán àwọn tẹ́ ẹ kó lọ ní ládàá yìí tó bá ṣe dáadáa nu wọn ó ní ládàá àmẹ́yìn tẹ́ ẹ kó wọn lọ ẹ jẹ ìyà lọ́dọ̀ Ọlọ́run jọ́ kìyàmọ̀. Allah. àgbàlagbà kan dìsáàfù kíjọba ọmọ fún wọn lówó lórílẹ̀‐èdè yìí bá ti lówó tó pé inú síta wo ẹ bá wa ka àwọn ojúlé mélòó rẹ ti kà wọn là ka ojúlé ní síta ń sìn àwọn àti ka àwọn ilé kan ilé náà ń lọ bí nǹkan bí wàá kìnnì kan plus àti àwọn àgbà tá à ń bá nu ilé à ń bá àwọn àgbàlagbà bíi 80 years 70 something years àwọn là ń bá gọ́ọ̀mẹ̀ntì wa létò kí wọ́n ṣètò pé ẹgbà ẹ máa lọ fún àwọn àgbàlagbà yìí ní lápèjúwe 100,000 lóṣooṣù kí wọ́n máa fi gbádùn ara wọn. Nàìjíríà ò ṣe bẹ́ẹ̀ ẹ wá ń ṣèyàwó àwọn ọmọ yín ẹ wá ná 100 million lérí ọmọ ńlọlé ọkọ bàbá wọlọ wọn àrùn kò ní í sóyún. àdéhùn mujiba ilahi ayudi malana. èmi Ọlọ́run ò ṣe ká ń tẹ́ ṣe ohun mi ṣẹ̀san fún yín láyé. àdéhùn mujiba ilahi ayudi malana. ẹ lágbára kẹ́ ẹ ṣe ìyàwó lórí omi ìgbà ìrówó jí kó táwọn bàbá àgbàlagbà tó ṣe wàhálà pẹ́ńsàn bẹ́lẹ̀ fún wa
ẹ lágbára kẹ sísì pléènì kẹ rẹ́ǹtì ẹ̀ kó dúró for 24 hours lójú sánmà kẹ ṣèyàwó ńbẹ kedere yóò sì máa kọrin ńbẹ àmẹ́ lágbára kọ́mọ yín ó lóyún èyí ń bẹ lọ́dọ̀ mi Ọlọ́run. Allah. bá a ti jókòó yìí ẹlòmí bá a ti dúró yìí báwọn mùsùlùmí ti dúró yìí nísìn ẹlòmí ò ní tí ó fi sínú nísìn bẹ́yàn. àwọn kan wá ń bẹ adìẹ ń bẹ lọ́tọ̀ ìgbín ń bẹ lọ́tọ̀ wọ́n tún dín dòdò ìyàwó ẹ̀ tún sáré dé honey ṣé ẹni kí báyìí tún fi edé náà sí ni òun náà ń dáhùn bí ejò ọkàwé ẹ̀sùn sójà ọkàwé ẹ̀sùn lọ́lọ́pàá bẹ́ẹ̀ bá wọ̀ ga kọ́sítọ́ọ̀mù haúsá bẹ́ẹ̀ bá wọ̀ ga sójà haúsá bẹ́ẹ̀ wọ̀ ga ọlọ́pàá haúsá bẹ́ẹ̀ wọ̀ ga nẹ́fì haúsá. àwọn tí inú gbogbo ẹ̀ kalẹ̀ ẹ̀yin tiwa ẹ kàwé rí yín dàrú ẹni tí bí kinní kan ọba pé kò pé ò ní mass communication kí n tiẹ̀ so gbé ìbò where are you going I'm going to sẹ̀mẹ̀ máa lọ mú bẹ̀ dání. àdìrúlì mujiba ilahi ayudi malana. nínú àwọn olówó tí wọ́n jí owó Nàìjíríà kó àwọn bàbá ń bàbá àwọn bàbá tó yẹ kán sanwó pẹ́ńsàn fún. wọ́n wà lọ rẹ́ǹtì họ́ọ̀lù wọ́n wà láwọn ṣe kílọ̀bù káwọn múndí ọmọ wa jó ní hòhò fáwọn bẹ́ẹ̀ ń bá rìn lẹ́kọ̀ọ́ ẹ̀rín rẹ̀ o. èmi máa gbé mọ́tò jáde lálẹ́ bẹ́ẹ̀ tí mo ń gbé mọ́tò jáde lálẹ́ èmi nìkan ń bá wà lẹ́kọ̀ọ́ ń wà lọ́rù Allen Avenue ń lọ wo ntọ́ máa dá mọ̀ ń dán wò. àsóbìnrin máa jó hòhò láwọn ọmọ tí wọ́n lọ yunifásitì hòhò ọmọlúwàbí báyìí àwọn bàbá ni wọ́n ń bẹ nínú ilé àwọn ọkọ̀ téèyàn ò rírú ẹ̀ rí wọ́n ń bẹ nínú ilé tán bá wá jẹ ẹran tán tí wọ́n jẹ gbẹ̀ tán wà á fi dọ́là nù ọ́ báyìí ọmọ Nàìjíríà ẹ wà àwọn olówó Nàìjíríà ẹ wà àwọn onípò Nàìjíríà ẹ wà àwọn sínétọ̀ Nàìjíríà sínétọ̀ ọba yẹ ẹ̀ ní rí tọ̀tọ̀ mọ́ táyé dìde wájú Ọlọ́run. àdìrúlì mujiba ilahi ayudi malana. ẹ̀yin ìyá ẹ wo Nàìjíríà ẹ wà àwọn ọmọ Nàìjíríà ẹ wà àwọn ọ̀gá Nàìjíríà àìríjẹ dáadáa làwọn ọmọ wa fi lọ òkè òkun àìrówó náà làwọn ọmọ wa fi kọrí sókè òkun ìlú wa dáa púpọ̀ ẹ wò tútù lọ́hùn ni. òtútù mélòó ni mú wa ń bí. àwa wò pé kí ló dé ìyà tí wọ́n fi jẹ ọmọ Nàìjíríà ni omi ń bẹ lọ́hún kò rí kankan sí nísìnyí wọ́n á ń sá káàkiri bàbá sun ojú irin lónìí yóò lọ sun kínní lọ́la wọ́n wá ń sá káàkiri nínú ìlú yẹn àwọn onílẹ̀ lọ́dọ̀ tí wọ́n ń bí báyìí nígbà tẹ́ fi jẹ wọ́n lórílẹ̀‐èdè tiwa tẹ́ kówó pamọ́ ẹ̀yìn kan náà ilé ìwé mi ń bẹ táwọn ọmọ ọlọ́lá tẹ́ dìbò fún lọ 1 million ni wọ́n san per time kì í ṣe per year per time 1 million wọ́n tún wá kó wọn dànù homaji àwọn ọmọ tiwa Ọlọ́run o bí kí bàtà kan ti já kọ́ wá fà kẹ́ ẹ̀ lọ́wọ́ báyìí níbi wọ́n ti ń máàsì wọn náà ní ọ̀rọ̀ aṣọ sí ọ̀gá tó mọ̀ pé is that after that no sir we are SAPPY you know we are store we are Ọlọ́run láwọn ẹ̀yin olówó wọn ni tẹ́ ẹ fi àjà ọmọ mẹ̀kúnnù àmọ́ yẹn ṣẹ̀rú lẹ́yìn wọn ni nísìnyí ṣẹlẹ̀ gbogbo ẹni tó gbé Nàìjíríà dání báwa fìyà jẹ wọn èèbó lè léyìí sọ báyìí lérí ọ̀kadà ẹ pàdé ọlọ́kadà míì tí ọba tí gùn tí ó sì dé koto tọkọkọ wọ púlò fún àwọn tí máa dọ̀tí ni ẹ kọ́ yà ná pé ṣé wèrè kọ́ lélẹ́yìí ọlọ́kadà sí ni torí òtútù gbáyà ọmọ orílẹ̀-èdè wa ń jìyà nínú orílẹ̀-èdè wọn tí wọ́n ní owó ń lọ wọn ò lè pówó wa ní bẹ́ẹ̀ lè bá jẹ kánsẹ́lì oṣù mẹ́ta péré owó dé ńlọ wájú àwọn barisa nù bẹ́ẹ̀ lè bá jẹ sí àmànù oṣù mẹ́rin péré kọ̀ bá wa gbé níbi tí òjò ti ń rọ̀ tí gbogbo wa ń ṣájò mọ́ ó di kò yí bẹ́ẹ̀ lè bá jà kọ̀wé kánsù lásán àwọn bàbá tó wá bí yín àwọn bàbá tí wọ́n ṣe wàhálà àwọn bàbá tí wọ́n jìyà pẹ̀lú ewu erí owó pẹ́ńsàn wọn dàtẹ́ fún wọn mọ́ Ọlọ́run ní jẹ́ yín gbé ẹ jìyà aláṣẹ Nàìjíríà bẹ́ẹ̀ lọ jímọ̀ nígbà sìtín èmi Ọlọ́run ọ̀kágún bẹ́ẹ̀ ra àgbò 10 million fún ìmáàmù Èkó ẹ jẹ ìyà ẹ̀mí àgbóhùn yọ sàkà wọn wà kó àgbò lọ́dọ̀ lìmọ́mù
ìmáàmù tán ti níbi mẹ́rin ó lé kejì yín àwọn tí wọ́n bí pọ̀ mọ́ bàbá yín tí wọ́n rówó ra díẹ̀ nínú ọdún léyà ńkọ́ ẹ gbọ́dọ̀ ra àgbo bí ọgbọ̀n fún wọn kí ni tí wọ́n náà máa dùn pé bẹ́ẹ̀ ni àwa náà ń sọdún àwọn pẹ́ńsàdà ẹ fìyà jẹ wọ́n tòun tí wọ́n ti sáàbù Nàìjíríà ẹ wá gbáyà Ọlọ́run níjọ́ tẹ̀ ń bọ̀ òun ní tẹ́ wí níjọ́ tẹ̀ fẹ́ da aláṣẹ ọ̀hún ní tẹ́ wí ẹ rántí pé bá a ti ń wòye lórí tẹlifíṣàn lónìí lọ́la tí èso ọ̀la ti ń bọ̀ ayì ẹ̀yin náà ọ̀dẹ̀ ń tí ọmọ wòyàn pé ó bó wọn ní gọ́vùnà ń lọ àní wo ẹ̀yin náà mọ́ àwa àfa àwa nìkan lọ́lọ́run ṣoore fún láyé ẹ rí i pé fọ́ọ́mà babalágége lè gbọ́ àní gbọ́ tálíkì àmọ́ mo fọ́ọ́mà ń bo sí àmọ́nù rárá ṣe fáàrí mà ń bọ̀ bọ́ bá ti di fọ́ọ́mà wèrè sí ọdẹ ní àbùkù nu yóò fọ́ọ́mà sí àmọ́ tiẹ̀ tán nù àtúmọ̀ wẹ̀lómi àmàwọ̀ àfa ọlọ́run ti ṣe fún wa bàtú dìde wájú ọlọ́run jọ àlùkìyámà àfa Buhari dà lọ́lọ́run ó ti béèrè ń bọ̀ làfa Buhari wà lọ́lọ́run ó wì onípèmí Buhari sakala àfa Buhari dà lọ́lọ́run ó wì. bí Professor Soyinka ti kàwé tó ń bọ̀lẹ̀ dé láyé kí wọ́n pé ọlọ́mọṣà wọlá Professor Soyinka àní wíta èkú ẹ wá wọ àwọn àfa àkàtí ń fọlá àfa Shamsuddin wọ́n ti fi ń bẹ lọ́wọ́ nísìnyí pé èèyàn ní sọ̀rọ̀ làwọn adá báyìí ẹ̀rí lónìí lè sánú fàṣẹ hón báyìí mọ́ọ̀rì bọ́n fi màkàlì gbogbo tí ń sọ ń fa pàmò òkun yọ àkàn mọ̀ fọlá rẹ̀ bẹ́ lọ́wọ́ bẹ́ẹ̀ bá ṣe bójú ní sẹ́yìn ẹgbẹ́ táwọn èèyàn máa bú ni kele dé òpin èbó Nàìjíríà sí kìíní wọ́n kú náà ni ẹ wá ní gbọ́ kí wọ́n wí sóró ń kéwú láyéláyé ẹ wá wá àyà Ọlọ́run ẹ̀yọ́ ọmọ ìyá wa tẹ wá gbọ́rọ̀ Ọlọ́run ní síta bẹ́ẹ̀ àyà ni kókàlùkù ń gbálé pé lima takuluna ma la tafaluna. Ya ayyuhalladhina amanu. ẹ dáhùn ẹ ń bọ̀ ẹ má jáwọn kírísítẹ́nì ọmọ chánsì wa àwa la lọ́lọ́run àwa la ní Ìsá ẹ wà wọn kírísítẹ́nì tí n bá ń bá lọ tí n bá ń bá lọ ó ní kànáà hear somebody shout hallelujah wọn ò sì hóyàn kan wọn ò sì pọ̀ tó wá. wá ké àyà nìkín wá gbọ́ báwọn yóò ti dáhùn. Ya ayyuhalladhina amanu. Lima taquluna ma la taf'aluna. Kabura maqtan inda Allahi an taqulu ma la taf'aluna. Kabura maqtan inda Allahi an taqulu ma la taf'aluna. Ọlọ́run lẹ́yìn tẹ́ ẹ bá jẹ́ mùsùlùmí inú ẹ̀yìn tẹ́ ẹ gbé Nàìjíríà dání mo fẹ́ bá yín sọ̀rọ̀. Ya ayyuhalladhina amanu. ẹ ṣeun èyí tá à ń wí yí kọ̀ọ̀kan Jonathan nísìn báíbù láàké fóun ipe tí ìwọ bá jẹ́ ìlérí Jonathan àtẹ̀kọ́lá ní ọwọ́ àfi Nàìjíríà di òsì gbọ́dọ̀ mọ rẹ́rìn hàyìn nínú aṣọ rọ̀ọ̀kì ìyá tí ń jẹ Nàìjíríà ní kọ́ gbọ̀n kú o báíbù tiẹ̀ láàkà fún òun bẹ lọ́hùn fa ẹni ọjọ́ gbákejì ẹ̀ nínú dẹ́bùtì ọ̀sàṣemáṣe ọba ọbẹ̀ ó tún bẹ lọ́hùn fa Nàìjíríà àtètè fúra ní níjọ́ wọn ti lọ́ọ́ rẹ yàrá àdúrà àbátí yọ Jonathan kú kábẹ́lú bí síbẹ̀ torí kò ní í ṣe gbákejì ẹ̀ láì bó tọ̀ ń òkú yọ sàárẹ̀ ni gbogbo bá wọ́n ti ń gbé yàrá àdúrà wọn gbé lọ Saudi ń wò pé ṣé ipò yìí ẹni òun bá ti ṣe gbákejì rẹ̀ dáràn òun lòun máa jẹ́ gbẹ̀yìn bẹ́ẹ̀ nísìn. Chairman Surulere yàwó wọn bẹ ní ẹ dákun akí wọn àwọn dàrí Ọlọ́run jọ dáa fún yín inú yẹn máa dùn ẹ jókòó dáadáa Ọlọ́run jọ dáa fún yín. Ya ayyuhalladhina amanu. mọ̀pọ̀ ẹ̀yin tẹ́ gbé Nàìjíríà dání. Lima taquluna ma la taf'aluna. ẹ̀yin ọmọ Nàìjíríà ẹ ní la ilaha illallah. La ilaha illallah. ẹ wí dáadáa. La ilaha illallah. Muhammadun Rasulullah. Muhammadun Rasulullah.
Nàìjíríà là ń sọ lọ́wọ́ ń bọ̀ la bá Nàìjíríà dé ọlọ́run mọ̀ pé ẹ̀yin tẹ́gbẹ́ mi ọlọ́run ọba gbọ́ ọlọ́run wá fẹ́ béèrè pé ẹ̀ṣẹ̀ kan. lima taquluna ma la taf'aluna. Abba Shamsuddin ẹ wo question ọlọ́run that question from Almighty Allah who manufactured everything. Allah. A big question. Eringa. Lima taquluna ma la taf'aluna. Gómìnà wa lọ́rin ẹ̀yin lọ́lọ́wọ́ ọba ń bá wí. lima taquluna ma la taf'aluna. Gómìnà wa Èkó ẹ̀yin lọ́lọ́wọ́ ọba ń bá wí. lima taquluna ma la taf'aluna. All local government chairman ẹ̀yin lọ́lọ́wọ́ ọba ń bá wí. lima taquluna ma la taf'aluna. Gbogbo tí ń jẹ́ sínétọ̀ ẹ̀yin lọ́lọ́wọ́ ọba ń bá wí. lima taquluna ma la taf'aluna. Gbogbo ẹ̀yin ọ̀nàrẹ́bù wa ẹ̀yin lọ́lọ́wọ́ ọba ń bá wí. lima taquluna ma la taf'aluna. Kódà àwọn PA dàìlà PA náà tún ń pàṣẹ. PA ẹni wọ́n ránṣẹ́ nípa ìpè wa ta ló pè mí lẹ́ẹ̀kan máa gbé fóònù òun náà tún ń pàṣẹ. náà ẹ lè rí wọn sìn ẹ lè rí wọn ta la lè rí ta ń dìgbò fún wọn àwa ká dìgbò fún wọn ni. àwa ni. ìbò ìyàwó yìí kò lè gbé yín débi kankan rárá ìbò àwọn fámìlì yìí bàbá kà kò lè ló ń kà. àwọn mẹ̀kúnnù ọlọ́run tá a dìbò ní àwa nìyá wa ń jẹ yìí àwa nìyá ń jẹ yìí mo tún rìpíìtì ẹ̀ mo ní bẹ́ẹ̀ nu wa ẹ̀ nísìnyí tí ó fi sínú wa láì kò tí ì ní nísìn nísìnyí gbàwẹ̀ lọ́bẹ̀ nígbà tó gbé àwẹ̀ jí dandan. Ànábìlà kọ́kọ́ aṣáájú ayé ọ̀darí ayé. sallallahu alayhi wa mo sì sallam. bẹ́ẹ̀ yóò ń bọ́ ànábì dáadáa ni. sallallahu alayhi wa sallam. ẹni ó kọ́kọ́ darí ayé ànábì ni. sallallahu alayhi wa sallam. Ànábì ò fìyà jẹ mẹ̀kúnnù. kí ló wá dé torílẹ̀-èdè wọ̀ wá tó títí dòní àṣẹ ẹ̀yin aláṣẹ wa ẹ̀yin lẹ́ẹ̀jì ó tó ọbẹ̀ látọ̀dọ̀ pírẹsidẹ́ǹtì ẹ̀ bàbá Ọbásanjọ́ Nàìjíríà ò rí iná lò láyìlá bàbá Ọbásanjọ́ ẹlẹ́dẹ̀ bàbá sì ń lo èsì ẹlẹ́dẹ̀ pig haramu lọ́dọ̀ Ọlọ́run sì ń lo èsì wọ́n bá ṣe bàǹbà ẹlẹ́dẹ̀ bàbá Ọbásanjọ́ iná táwọn ò rí lò. bàbá wọn kò kó nu aṣọ rọ kí n dòní nítorí bẹ́ẹ̀ náà àwọn ti tún da kíní òun rú. ẹ̀yin tẹ́ ẹ máa pààyàn ẹ̀yin táwọn olóṣèlú máa kó bọ̀nlé lọ́wọ́ pé ẹ máa ẹ lágbájá òun ni ọ̀fẹ́ ká débi kíní ẹ máa àwọn tó yẹ kẹ́ ẹ pa ń bẹ́ńlẹ̀ ẹ pa wọ́n kí Nàìjíríà ò sinmi. ọlọ́mọṣà kẹ́ ìdí àgbọn ẹ gbọ́ ìdí àgbọn ni ó ní bẹ́ẹ̀ bá fẹ́ gbádùn Nàìjíríà ẹ sa gbogbo wa pátá ẹ lè fẹ́ bá wa ṣe mítìnì àtòun tóun bá yín sọ̀rọ̀ yìí náà ẹ kó wa dàbí kan ẹ ti planti kìíní tá à ń wí kalẹ̀ ẹ sáà má jẹ́ akú díẹ̀ gbòòlà ọlátò olówó ọlátàwọn olówó tí ń bẹ Nàìjíríà ẹ sà wọ́n ni àgbọ̀sí lẹ́nu ńjọ́ náà sáà wá gbádùn Nàìjíríà dòní àwọn olówó àwọn ni wọ́n tún ní sí àwọn ọmọ wọn sì tún fà wọ́n babẹ́ ẹ wọ bàbá Ọbásanjọ́ ó lo kakí ó tún lágbádá ó tún wá mú Ìyábọ̀ ó tún fi bọnú òṣèlú ipe ìta kó tí tó èyí tẹ́mi kóhun ìwọ náà tún lọ kó díẹ̀ sí wa lówó Nàìjíríà ẹ wá lọ lu bàbá Ọbásanjọ́ ọ̀nà ẹ̀bẹ̀ lágbàjáde lánàá ńgbàtà alábẹ́kúta àbí àgbàjáde ńgbàtà lọ lọrin padà láti Badagiri ẹ lọ wọ̀nà Ọbásanjọ́ òsè kẹ̀kẹ́ ńbẹ̀ tó fi parí ẹ lọ bẹ́ẹ̀ lọ wò ṣe eléri náà ní ẹ wá ń sọ̀rọ̀ àwọn pẹ́ńsàn àníyà ń jẹ àwa tá à tún bẹ gan-an àwọn tí ń ṣiṣẹ́ lọ́wọ́ ìyà ń jẹ wọn jẹ lómi lówó oṣù mẹ́rin wọ́n jẹ lómi lówó oṣù márùn ẹ̀ sì bẹ̀rù Ọlọ́run ẹ̀yà aláṣẹ Nàìjíríà àwọn náà bímọ wọn níyàwó ẹ wá ṣe tán gbogbo èpètè lè sẹ́lẹ̀ ọlọ́pàá wàláhì kò ní mú ọlọ́pàá àwọn tó mú Nàìjíríà dání lè pè ọmọ ọba ẹ wọ ọlọ́pàá ni ẹ kó yàrá sójú ọ̀nà fa àwọn náà yà á dúró ṣe jẹ́ wá lówó oṣù ní tàfá kó tiẹ̀ èyí ń dẹ̀rọ kó tiẹ̀
èyí tó bẹ́ẹ̀ bẹ́ẹ̀ yìí náà tó ń kó tiẹ̀ nísìn ok àwọn náà sì wò wọ́n sì pinra wọn sábà bí ọgbọ̀n ní ẹ̀yìn kan lọ́dún wájú stadium lọ́hùn àwọn odò rìn ẹ̀yìn náà lọ́hùn bọ́bá bọ́ mẹ́yìn lọ́wọ́ kò ní bọ́ má wà lọ́wọ́ ẹ bá ti ń bọ̀ yà yes omi tiẹ̀ ti gbọ́n àwọn òwúlẹ̀ wọn fìbọn dẹ́rù bàbá mọ́ Alhaji yeah happy weekend ńgbà tá a kọ̀ tá a fún wọn lówó bẹ́ẹ̀ bá lẹ́nu dáadáa tó bá kó òkú èèyàn Nàìjíríà ti tán Nàìjíríà ti finish Ọlọ́run nìkan ló kù tí ń ṣàánú wa bẹ́ẹ̀ bá kó òkú èèyàn 112 sínú tírélà tẹ́ ń kó lọ tọ́lọ́kà bá sí báyìí tó bá ní dead body ọ̀gá kan na work you come work abi you wan reach please you want to use them this 500,000 please okay go no you see turn o our people dem dey for. ọlọ́pàá sọ pé àwọn yòókù ń bẹ wájú. lima taquluna ma la taf'aluna. ẹ̀yin kan wọnú ọ́fíìsì ẹ̀mú báírò ẹ̀fí ẹ̀tú àwọn kọ́sítọ́ọ̀mù Nàìjíríà ti tán ẹ̀yin ọ̀dọ́ sítàbí ìtẹ́ni ẹ̀ wá sọ ń pa pẹ́ńsàn wàhálà mọ́lẹ̀ fẹ́ dálẹ̀ ẹ̀ wà á kọ́sítọ́ọ̀mù. báwa bá gba gbogbo ọjà afa Shamsuddin njọ ọ̀dájọ́ gọ̀ǹgọ̀ sọ Ọlọ́run dá àwọn ìlú Adéwọ̀yìn Abasalahudin Ọlọ́run dá àwọn ìlú tsunami ń bẹ ń lu mi volcano ń bẹ ń lu mi ẹ wà wọn Pakistan wọn kó kónú abúlé omi lọ ká wọn mọ ọ̀pá bíi àìmọye ẹ̀dá àyókù ń sá lọ ẹnì wọn wá ń bi Ọlọ́run pé ìwọ Ọlọ́run kí ló dé inú ìlú mi ò fún wọn lépo ò fún wọn ní gold inú ìlú mi ò fún wọn gold ò fún wọn lépo country mi ò fún wọn gold ò fún wọn silver ò fún wọn diamond ó gbogbo nǹkan ló fún wọn Ọlọ́run ní ó yé mi mo ti rí i pé wọ́n mọ̀ ọ́n lò wọn ò ní jálàdájẹ́ ni ìwọ Ọlọ́run kí ló wá dé ìlú Nàìjíríà gbogbo wàhálà wọn ò ní volcano wọn ò ní tsunami wọn ò ní earthquake Ọlọ́run ní ẹ̀yin máa ṣe Nàìjíríà kí ni tún kó ìhùn dàbẹ̀ sí àwọn aláṣẹ wọn volcano àwọn tí wọ́n máa darí ìlú wọn àwọn ọba wọn earthquake àwọn tí wọ́n máa ṣèlú lérí tsunami. ya ayyuhalladhina amanu. àṣẹ tí ò jẹ́ nínú. lima taquluna ma la taf'aluna. bí ọba tó wáyé ẹjẹ tó má pèjúwe kan wá gbogbo àfáà lulẹ̀ lè yàn jẹ àfẹ́ èkó ṣe yàn jẹ àfẹ́ èkó ọ̀pọ̀ àwọn dání sìn. ẹ wá àwa náà já sí o akọ̀tà àsìjọ owó dà ẹ ti mọ̀ pé àwọn àfẹ́ èkó ni wọn ò ní gbà kẹ́yìn àwọn jẹ ó lè yàn àfáà lè Haúsá jẹ́ olùkẹ́tọ̀ Allah ya Isa Allah ya Isa lẹ́kọ̀ọ́ àbó òdà mọ̀ máa bọ́ láwà ní kárẹ̀ máa gbá ojú ẹ̀ ń sọ fún pé òun wá láti ibi tí wọ́n ti sọ jí láti wá ń bá Nàìjíríà lọ ní ọ̀rọ̀ Ramadan lọ́pàá wá pọ̀ báyìí Ọlọ́run wá rán wa láṣẹ wa létí kí n tó bá yín lọ́ọ̀yà ń bọ̀ kí n tó gbowó fún yín Ọlọ́run wá rán wa láṣẹ wa létí lima taquluna ma la taf'aluna èéṣe ń jọ tẹ́ gun orí oyè wọ̀nyí gọ́vnọ̀ èéṣe ń jọ tẹ́ gèrí oyè wọ̀nyí senator honourable chairman èéṣe ẹ kóra yín jọ sínú House of Assembly ẹ lẹ́ ń ṣe mítìnì lérí wa dáadáa tí stainless cup gbangba ni ní ọwọ́ àwọn àjọ ẹnìkọ̀ọ̀kan báyìí àti kábíyèmí bisikíìtì parí bíi méjì wọ́n sì jẹ́ tán àwa ní rí outcome mítìnì wo wọ́n ṣe lérí mẹ̀kúnnù ẹ sì máa wò wọ́n tẹ bá dàbújá tẹ bá ń rí wọn ìgbẹ́ǹgbẹ́jú báyìí bí ìgbà tí owó ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lẹ́sẹ̀ àṣekèéso owó àṣowó wa ní wọ́n jẹ́ ń tọ́ da gbogbo ẹ̀ wá ṣe lómúlómú ẹ rí kálukú wò pé gbẹ́jú yẹn tó jòkó tì ọ́ ọgbẹ́ni step ọmọ ṣe o kálukú náà ń wo tiẹ̀. ya ayyuhalladhina amanu. ẹni náà. lima taquluna ma la taf'aluna. kí ló dé tẹ̀ ń sọ tẹ́ ẹ ní lè ṣe ọ̀fẹ́ fẹ́ yàwó gbogbo ẹnu lọ́dún alágbára Ọlọ́run kí ló dé mo láìkẹ́ mi ní gbébi tí mò ń gbé yẹn mọ́ omi máa ń dààmú wọn bá dí àyẹn
Ọlọ́run abóṣe wáyé ó yàtọ̀ mi gbọ́dọ̀ gbé ẹsẹ̀ bá díà ó lè gbé ẹsẹ̀ bá díà ń tàn tọ̀hún náà gbé ó tó lóun ní gbé ẹsẹ̀ bá díà ó ń lọ́nà kẹjà là ń lọ. ẹrú Ọlọ́run ọfọ̀mọ̀ lóyún tán oyún lóṣù mẹ́ta gbé bọ́dà àsákì ṣe bẹ́ẹ̀ láàánú gbé ọmọ mo fi yẹn ṣe kó lè fẹ́ mi ní Ọlọ́run ní mọ́ta kúlù náà èyí ṣe ó ti jàǹbá àmọ́ ní mi Ọlọ́run ó sì tán bẹ́ẹ̀ ti ń tàn wá Nàìjíríà èmi ti gbọ́n kí n tó ṣàdúrà fún yẹn ó mú owó wa ni níbi èyí tá a bá dé yìí ẹ̀ńgbà náà àfa ìdàpọ̀ ẹ̀ mọ̀ rántí wa ń bi àdúrà mọ̀ rántí ara mi ná ẹ dákun àwa náà ní sẹ́ à ń wá ipò lágbára Ọlọ́run èmi náà fẹ́ nínú àwọn tó fẹ́ contest láti gbé lọ́dún yìí mọ̀ wá nù wọn ẹ dákun tó ẹ má gbàgbé wa nù àdúrà yín mú sí ọ nígbàgbé ẹ ngbọ́ ọba débẹ̀ tán tó ń gun ọmọ òsì máa wò mí lẹ́lẹ̀ wọ́n sì tún wá gbọ́n mọ́tò kan tí ẹ̀ ní rí wọn ni wọ́n máa wà nú ẹ̀ pé wọ́n bá wá ń bọ̀ ládùúgbò yẹn máa wò pé tàtún ní alẹ́ lẹ́yìn ọ̀nà rẹ̀ bọ́ máa wò pé Alhaji bàtà síkọ́ yìí ó tiẹ̀ ti ń dàgbà àwa nù bá àwa tá a ṣe wàhálà èmi ti wá gbọ́n ẹ̀yin ọ̀dọ́ síta Ọlọ́run mújọ́ mi wá tẹ́ pé wá ṣe wá sí kò ní jẹ́nu àwẹ̀ báyìí àmín ọ̀rọ̀ tó dalẹ̀ àtúntún tírìtì ní ti sàn kankan ara nu ọ̀rọ̀ pẹ́ńsàn ìyà jẹ orílẹ̀-èdè yìí púpọ̀ àwa àfa nìkan la bọ́ Ọlọ́run bá tún mímba tún wájọ́ mi àfa náà ní tún jẹ́ àmín àwa àfa abọ́ púpọ̀ abọ́ nbẹ́ gọ́ọ̀mẹ́ntì house ngbà wá sí kàmí gọ́ọ̀nà nbẹ́ njòkó mọ́ His Excellency káwọ́ jẹ ìyálà yáyà njọ́ àdìyàmà ọ̀dọ̀ yín la wà yìí bẹ́ẹ̀ bá là gbọ́dọ̀ jáde nísìn ẹnìkan tí ó jáde lónìí òsì Ọlọ́run wá ní ẹ má mutí àgbọ̀ àmúyín lọ́rùn Ọlọ́run ní ẹ má ṣe zìnà àgbọ̀ òun lásán kó wá ẹlòmíì bímọ ta ní sí kò lè kílèmù ẹ ó diwájú Ọlọ́run ẹ sùfì àgànyìn ọmọ ń bẹ ń ta ìyàwó mi ń bẹ nísìn ọ̀ní ọkọ rẹ̀ mọ̀ wò kí mo rò pọ̀ gbádùn ọ̀kan tún bẹ mo tún fẹ́ kàn sí kò yí o àmọ́ ó ní bàbá kú tán kó tó mọ̀ ní ti ń ṣe wíìlì ara ẹ̀ kalẹ̀ nísìnyí wọ́n ti ṣe wíìlì kalẹ̀ àwọn olówó wọn ni wọ́n ti ṣe wíìlì ara wọn kalẹ̀ wọ́n àdìjọ́ ọba kú tán wọ́n wà ní ẹjọ́ àwọn ẹbí olóògbé èmi ni lọ́ọ̀yà olóògbé ńgbà tán wà láyé ṣé gbogbo wọn ti pé wọ́n pa ti pé ìyàwó tí gbogbo ayé mọ̀ náà mọ̀ jókòó dára pé àdúpẹ́ ọ̀dọ̀ Ọlọ́run àwọn ọmọ mẹ́rẹ̀ẹ̀rin tí mo bí fún náà ni lọ́yọ̀ ọmọ wò wọ́n pé nǹkan ń ṣe ọ́ yìnyín bọ́ǹbù. olóògbé ní ilé méjì tó wà ní Ìkòyí ilé méjì tó wà ní Ìkòyí tí a jìyà màmá Nọfísà òun náà ní o alhamdulilayi ó ṣeun ìsọlá wọ́n tún wá ní ilé méjì tó wà ní Màgódò lẹ́gbẹ̀ẹ́ kínní kan Avenue tìyàwó àwọn kejì tó ń jẹ́ Àdíjà ẹdúná lọ́yà ọkọ̀ ẹjọ́ o cd ẹ̀ wà o máa play ẹ̀ fún yẹn jẹ́ kí n kà á tán àwọn ìyá akọ táwọn ti mọ̀ kọ́ máa wọ́n bí mọ́tò máa pé ẹni sùúrù ẹjẹ́ àpè wọlé kí gbogbo ẹ̀ ká kúkú là mọ́lẹ̀ ìyá aláìdé máa ká àwọn mẹ́rẹ̀ẹ̀rin bọ̀ ẹ̀yin ìyàwó tínú yín máa dùn ké His Excellency Excellency ẹ máa wọ ẹ̀yìn wò bẹ́ẹ̀ bá tilẹ̀kùn tán ká ẹ bú ẹkún ni kí sàtì ọkọ ẹlòmí ò ṣe fún oníjà kí a mọ̀ kó tó lè yanjú. afábùlà sísè ọlọ́jẹ́ ọ̀rọ̀ pẹ́ńsàn bá múwe. wàjábàlẹ̀ ajíru. ẹ̀rí ká sanwó sẹ́fẹ́ ni ó ṣiṣẹ́ dandan ni. liman kana lahu ujara. fẹ́ni ọba láwọn òṣìṣẹ́ ti ń ṣiṣẹ́ fún. ya'maluna amalan lahu. láwọn tí ń ṣiṣẹ́ fún yìí ó ní wọn dandan ni kó sanwó sẹ́ wọn fún wọn. li'anna Allah ta'ala. torí pé Ọlọ́hun ọba tọ́lá rẹ̀ gàtẹ́rì ni. qala inna ujrakum indi. Ọlọ́run níbẹ̀ ti wà láyé ni owó ọ̀yà yín lọ́dọ̀ èmi Ọlọ́run. ma la aynun ra'ati. ojú kan ò rí. wala usnun sami'at. etí kan ò sì gbọ́. wa kayfa la radita haqqu man amala laka. bó ló ṣe wá máa rárá rè ẹni ó ṣiṣẹ́ fún ọ àwọn àbòwò bàbá tí wọ́n ṣiṣẹ́ tí wọ́n gan bẹ̀ wọ́n ṣiṣẹ́ 50 ọdún wọ́n ṣiṣẹ́ 60 ọdún wọ́n ṣiṣẹ́ 60 ọdún omi ń bẹ nu wọ́n ṣiṣẹ́ 80 ọdún ẹ lò wọ́n ẹ lu ọpọlọ wọn pọ̀ mọ́ ẹ wá fún wọn lówó pẹ́ńsàn wọn kú bẹ̀
Nàìjíríà bó rẹ ti ṣe. فقال النبي Ànábì wa Muhammad. البيعان بالإخيار Oní ọlọ́jà méjì tí wọ́n tajà pẹ̀lú ẹ̀sà ni. ما لم تفرقا Lópin ìgbà tí wọ́n bá ti betray ara wọn. وإن صدقا وبينا بورك لهما في بينهما. Ẹ̀yin aláṣẹ wa ẹ̀yin lè jẹ́ àlò àlùbáríkà ní Nàìjíríà. Ẹ̀yin lè jẹ́ àlùbáríkà ò sí Nàìjíríà mọ́. Ẹ̀yin tẹ́ gbé Nàìjíríà dání. Ẹ̀yin tẹ́ ń pàṣẹ Nàìjíríà. Ẹ̀yin tẹ́ ń lọ tẹ́ ń bọ̀ táyé mọ̀ pẹ́ ń lọ lórílẹ̀ Nàìjíríà. Ẹ̀yin lè jẹ́ Nàìjíríà ò jẹ́lé ọlọ́ra mọ́. Ànábì ní lópin ìgbà táwọn ẹni tí ó tajà fúnra wọn bá jẹ́ ẹni tí wọ́n sẹ̀sà tí wọ́n sì sòótọ́ pẹ̀lú ara wọn pẹ̀lú ìdí àlàyé tí wọ́n fàlàyé ẹ̀ ara wọn àlùbáríkà ọmọ bẹ fún wọn ni. وإن كتما وكذبا. Wọ́n bá sì fẹ̀jẹ̀ ẹnu tí wọ́n tutọ́ funfun jáde dún àwọn aláṣẹ Nàìjíríà ti ń ṣe yìí. محقة بركة في بينهما. Ọlọ́run ọ̀há yọ pa àlùbáríkà rẹ̀ kó láàrin wọn. لأن عين بعين. Torí pé ojú fojú. ويد بيد. Ọwọ́ fún ọwọ́ ni. عن بعد الصالحين. Apá kan nínú àwọn yẹn dáadáa. كنت ساكنا ببغداد. Ó ní mọ̀jáde kan tí ń gbèlú Baghdad. وكانت لي دويرة خرابا. Ó ní inú ilé mo wá ilé kan wá ń bẹ ilé yìí ìdajì ilé náà ń da horo lọ. فأكدت لبنان سكتت منها. Ó ní mo wá dáàdi ọkàn kébí ti ń wó lọ yìí apá kan ti ń wó lọ nínú ilé yìí kí n lọ tún ma. فخرجت إلى موقف البنائين. Ó nígbà mo wá jáde mo lọ bí táwọn bíríkìlà máa dúró sí sẹ́mi káwọn bíríkìlà máa níbì kan àwọn kápẹ́ntà máa níbì kan tí gbogbo wọn ó dúró sí tẹ́tí máa lọ pè wọ́n. Ó nígbà mo wá lọ bẹ̀. لأنصر رجلا لبناء الحائط. Àwọn aláṣẹ ti wà bí ọba ṣe gbójú bá rọ̀ tómi bá yalé ẹ̀ ní rí sí àmọ̀nù yín kọ́ wá wò yín ládùúgbò yín. Wọ́n wá tẹ̀lé gómìnà lẹ́yìn níjọ́ wọn bá rí kómi wọnú ilé àwọn kan ọ̀pá wọn gbọ́mọ wọn lọ níjọ́ yẹn lẹ́tọ̀ wá mọ gómìnà níjọ́ yẹn lẹ́tọ̀ dá sí àmọ̀nù mọ̀ wọ́n mọ̀ á bọ̀ bí ọkùn ok wọ́n ló gbéyàn méjì ń bí báyìí sẹ́ ń gbọ́rọ̀ tí ọ̀dà lẹ́nu àwọn aláṣẹ wa. Allah. Wọ́n ní wúmọ̀ kan náà tún kú toyún bí yìí ẹ wà àwọn aláṣẹ wa. Kí ló dé tẹ́ ẹ mọ wá wò wá èyí ṣe tẹ́ ẹ mọ wá wò wá lẹ́kọ̀ọ̀kan kí ló dé ṣé àmọ́ kí wọ́n máa sáré tẹ̀lé yín lẹ́yìn pé honorable ní bọ̀ wọ́n wá wo àdúgbò ni pé àwọn wáyà wo ni ò da all right àníkà wá change wáyà yín ǹjẹ́ ò lè rí wọn báwọn rí ẹ lè rí wọn. ṣé àmọ́ àdúgbò omi ò tún mọ kúrọ́njọ́ àbádìbò máa gbẹ́ kànga ìgbàlódé márùn ẹ tún sàgbákò wájú ọlọ́njọ́ àlìkàmọ́ ẹ tún sàlìkàwà ní ẹ̀síkà ẹ tún dáràn máa gbẹ́ kànga ìgbàlódé máa tún àwọn òpó náà rì máa gbẹ́ gọ́tà ẹ ní rí wọn mọ́ wọ́n sì gbọ́n wọ́n wọnú mọ́sálásí ọ̀dọ̀ àwọn ìmáàmù wọ́n fún wọn lówó á tún gbàgbé níbi à ń bá lọ gbogbo ẹni tí ọba joyè Nàìjíríà nísìnyí á pè wọ́n máa bẹ́ wùlẹ̀ oru Àlùkùránì lérí bọ́ ọba fún gbogbo wa lówó tó ọba wọbẹ̀ tán ojú rẹ̀ kan kò ní rí nà mọ́ etí rẹ̀ kan kò yóò di ẹsẹ̀ rẹ̀ kan yóò rọ̀ bá ti pé wọ́n máa wínú wọ́n máa rántí nígbà wọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí kankan ò ṣe wọ́n ọkọ̀ níbi ọgbọ̀n yìí ọkọ̀ wo ni ìmáàmù àdúgbò ń lò ọkọ̀ wo lẹ́yìn ń lò Adébóyè ń lo jet níbi tí ń páàkì sí 150,000 ń bí yín ẹ̀yin ọ̀dọ́ síta ìmáàmù wo Nàìjíríà ní gun họ́mà Adébóyè gùn títí ń gun jẹ́ẹ̀tì ń bí yín léèrè ìmáàmù wo ní gun họ́mà kódà síbi ìmáàmù Èkó ọlọ́njẹ́ àríwọ̀n pẹ́ wọn ò gun họ́mà. Allah. Ká tó wá pé màmú ra tìbí ẹ wá wọ ọkọ̀ táwọn ọmọ wọn ní ń gùn sí àmọ́ ní oṣù mẹ́ta péré ọmọ àlè tó mẹ́rin kọ́dà kánsẹ́lọ̀ without portfolio Amanda ni ńláńlá àmọ́ tẹ́ kú tí wọ́n wàá sin yín bẹ́ẹ̀ bá kú àwọn àfa ẹ̀ máa yín àwa jẹ púpọ̀ ẹ̀yin mọ́mú ẹ̀ burú nípa ẹ̀yin tẹ́ bá ti rí àdúgbò tí ẹ̀yọ sàkátó sì lówó ńjọba ti kú tọ́ ya yín rẹ̀ ìmọ̀mú àwa náà ráyè ẹ lọ́ọ́ sin ẹ kọ̀ lé wọn lọ́wọ́ ẹ lọ́ọ́ sin
òkú tó yajú ẹ̀yìn ni wọ́n ké sí òkú tó rànjú kalẹ̀ àwa àfáà àwa ni wọ́n ké sí òkú tó gan kú àwa ni wọ́n ké sí òkú tó bàjẹ́ tí ò lérí mọ́ àwa ni wọ́n ké sí òkú mi ọ̀làsídẹ̀ǹtì erí tẹ́ḿbẹ̀ wọ́n á pa ẹ̀jẹ̀ wá ń ṣe sùúrù wọ́n á pa àwọn àfáà bàbá ìmáàmù wọ́n ti gbé wọn dé àwọn ọmọ olókùn wọn ò lè wọlé mọ́ àwọn àfáà láwa wọlé èmi náà ti gbọ́n nísìn ẹ̀ẹ́dẹ́gbẹ́ gbókùn kan kú bọ́ bàjẹ́ bẹ́ẹ̀ tó ti wú ẹ lọ́ọ́ ya sọ́dá rẹ̀ ká tó wá wẹ̀ èmi ò lè wọlé bẹ́ẹ̀ bá aláṣọ ya èmi ń bọ̀ bẹ́ẹ̀ bá ti rí ya èmi náà ò lè wọlé ẹ wọlé èmi nù ẹ bẹ́ẹ̀ ilẹ̀ ló kú. báwọn àfáà ti ń ṣe wàhálà tó yìí kí lè fi sàwọn àfáà lẹ́sàn kí ni táwọn àfáà jẹ gọ́ọ̀mẹ̀ntì wo ló débẹ̀ tó yàwó sọ́tọ̀ fáwọn àfáà pé àwọn àfáà lù owó wọn ni àwọn àfáà ọlọ́mọ akéwú owó wọn ni ẹ̀ ń sọ̀rọ̀ pẹ́ńsàn ẹ̀yin ọ̀dọ́ síta gọ́ọ̀mẹ̀ntì wo ló débẹ̀ tó yàwó sọ́tọ̀ fáwọn àfáà pé àfáà ọlọ́mọ akéwú ti ń bẹ síta bẹ́ẹ̀ mélòó ni wọ́n o ẹ̀yin mínísírì ẹ̀ lọ́ba ń kà wọ́n wá ẹ wá gba owó níbi báyìí ilé kínní o ọ̀rọ̀ àwọn àfáà Shamsuddin wọ́n lọ àfáà mẹ́rin lọ́wọ́ à ń bẹ̀ 2.5 ní ẹ fi tún lè kéwù sí. ìmáàmù àdúgbò dà ìmáàmù ní a máa fún yín ní 300,000 lóṣù làdáni ọmọ gba 100 àfáà lásàrátù ti ń bẹ́ ń bẹ́ a máa fún wọn náà ní 100 a ní jà máa ń bí àdúrà a sì ní jà máa ń bí owó kọ́dà ní máa pẹ́ mọ́ ọlọ́mọ́sàkẹ́ ọlọ́nkọ́gẹ́ gbogbo àwọn tó fi Ọlọ́run bá tọ́ wọn sí lápò Ọlọ́run jẹ́mi wọ́n kùtù bàbá wọn lọ wàlá subhanaka rabbil izzati amma yasifun wa salamun alal mursalin walhamdulillahi rabbil alamin. Iléyá ń bọ̀ kálukú ń lọ lẹ́nu àmọ́ ń gbà tẹ́ ẹ kọ̀ mo lọ ṣe wá sí àwọn ọkọ àtìyàwó kan lọkọ bá sì bọ́ wájú mi gbà tí ó ṣe dáadáa kan ọkọ mo jáde ń sìn wò 10 naira márùn ẹjọ ẹ bá mi bẹ Ọlọ́run alájí mo ní Ọlọ́run má jẹ́ kí igi wá já mo ní sùúrù láti jẹ ẹ̀san ó ti já Ọlọ́run ò sì ní so mo ṣe wá sí mo kékeré 10 naira márùn kí ni n fi ṣe kí n wá ké náà tẹ́ná lórí eléyìí báwọn ọmọ bá gbérí stéèjì ó ń kàn gọ́rọ́ kọ́kọ́ lu kí ni kan kánkan ọfẹ́ bẹ̀rẹ̀ nu èmi ẹ̀yin wo wọ́n máa náwó àwọn àfa kékékékéké ẹ máa múná márùn tuntun àwọn àfa ọlọ́wọ́n dá wa lọ́lá ẹ bá fa àfa mi náírà 500 naira tuntun mẹ́rin lásán yé ọlọ́nkọ́ wọlá agawasílà kí ló dé agawasílà àdúrà èwo kò tí ì dìsáàbù agawasílà máa lọ lẹ́wìí máa lọ ọlọ́wọ́n gbà dá 2000 ọ̀hún lẹ̀ kèétí kánsà àdúrà ṣe yín lọ́rùn ẹ̀ lẹ́yìn táwọn olówó ọmọ ráìdì wa a ṣe wá kó 2000 fún mi tí wọ́n máa fọ láàfáà mi bẹ́ẹ̀ lọ́hùn fún ọ láyé kèétí kan láàfáà mi ọlá tèmi gan ò tí ì kàn dáwó lẹ̀ ọlọ́wọ́n gbàdúrà rẹ̀ máa lọ ebe yẹn lọ́ra bravo àbí kí wọ́n ti pé mọ́tò tó ń da ni lọ́ra fóbìn girlfriend lásán ìmáàmù àdúgbò bàbá rẹ̀ sì ń bẹ́ńlẹ̀ kùkú mọ́tò ó sì lọ́ọ́ ra jíìpù falẹ̀ tó lówó náà lágbélé yìí hùn ká ẹ wá ẹ fẹ́ pa wá lẹ́kún ẹni ká wá sọ nípa pẹ́ńsàn ẹlòmíì kú sérí ìlà nínú àwọn àgbàlagbà ẹlòmíì sàárẹ̀ láti pẹ́ńsàn tó tòsí báyìí náà ní ti ń lọlẹ̀ wọ́n gbé dé. sọ̀rọ̀ ní mi dàkún má jẹ́ kí n sọ̀rọ̀ sọ torẹ́nu òròfo ló ń pa òròfo kẹnu tèmi má ṣe pa mí.